ẹ gbà wá o, àwọn Adaranjẹ wọ́n ti ṣe ìkọlù wọ́n sì ṣá àgbẹ̀ kan pa ní ìpínlẹ̀ Òndó. Òkú rẹ̀ ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Òndó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àgbẹ̀ kan Ọláolú Olúwafẹ́mi ẹni 50 ọdún ó ti pàdánù ẹ̀mí rẹ̀ báyìí sọ́wọ́ àwọn agbébọnjà àti àwọn Adaranjẹ. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Òndó Olúwafúnmiláyọ̀ Ọdúnlámì Omísànyà tó fi léde ní àná ló ti ṣàlàyé wípé ọkùnrin náà ni wọ́n ṣá ní àdá títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀. Ọdúnlámì Omísànyà ó ní nǹkan bíi aago 5 kọjá 20 ìṣẹ́jú ni ọkùnrin náà ló gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra lẹ́yìn ìgbà tí àwọn Adaranjẹ tí wọ́n ṣá ní ìṣàkúṣà. Ọdúnlámì tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó ṣàlàyé wípé ó ti tó bí ọjọ́ mélòó kan tí àwọn ènìyàn 4 tí wọ́n jí Adaranjẹ tí wọn ò mọbi tí wọ́n ti wá tí wọ́n ya bo agbègbè Ìfẹ́dúró ní ìpínlẹ̀ Òndó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí agbọ́n. Ó ní bí wọ́n ṣe ń ba nǹkan oko jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń gba fóònù lọ́wọ́ àwọn àgbẹ̀ tí wọ́n sì ń ṣe oríṣiríṣi ìwà aláàbí fún wọn. Ó fi kún wípé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ni àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn ẹbí Olúwafẹ́mi lọ sí ibi oko náà tí wọ́n sì lọ gbé òkú àgbẹ̀ ọ̀hún lọ sí ilé ìgbókùpamọ́sí. Bákan náà ló ní ènìyàn 8 míì farapa yánnayànna níbi ìkọlù àwọn olóró ọ̀hún. Ẹ ṣàánú wa o, wọ́n ti fẹ́ pa wá tán. Èyí ni igbe tí àwọn ará àdúgbò ní agbègbè ọ̀hún tí wọ́n mú bẹnu. Agbẹnusọ agbègbè Àgọ́ Òyìnbó Samuel Olówólafẹ́ ló ti ké gbàǹjarè sí ìjọba ìpínlẹ̀ Òndó láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n sì wá nǹkan ṣe sí lemọ́lemọ́ ìkọlù àwọn Adaranjẹ tí wọ́n ń gbẹ̀mí lọ́rùn àwọn ènìyàn. Olówólafẹ́ ní ìkọlù yìí ti mú kí ọ̀pọ̀ àwọn ènìyàn sá kúrò ní inú ilé wọn. Pẹ̀lú ìbẹ̀rù bojo ni àwọn ènìyàn sì wà ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ báyìí. Ó ní ohun tí òun rò ní wípé àwọn Adaranjẹ náà ń ṣe ìkọlù sí àwọn nítorí wípé àwọn àgbẹ̀ wọn ò gbà wọ́n láàyè kí wọ́n fi ẹran jẹ oko wọn. Bákan náà ló fi kún wípé ìgbà kejì rèé nínú ọdún tí a wà yìí tí àwọn Adaranjẹ tí wọ́n ṣe ìkọlù sí àwọn tí wọ́n ń dáko ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ó ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nínú oṣù kẹta ọdún tí a wà yìí. Olówólafẹ́ wá rọ gómìnà ìpínlẹ̀ Òndó Rótìmí Akérédolú láti jọ̀ọ́ jàre wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kó tó di wípé àwọn Adaranjẹ yìí wọ́n pa gbogbo àwọn ènìyàn tán ní agbègbè àwọn. Ó ní inú ewu ni ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn wà ní agbègbè Powerline àti Àgọ́ Òyìnbó ní ààlà Forest River. Nínú ewu ni wọ́n wà báyìí. Gómìnà wa ní ìpínlẹ̀ Òndó, ẹ dákun ẹ jèbùrẹ́, à ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín, ẹ bá wa wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kó tó di wípé wọ́n pa wá tán. Eléyìí ni agbẹnusọ fún Àgọ́ Òyìnbó ló tẹnu mọ́. Ẹ má gbàgbé láti bá wa subscribe kì í dán owó ènìyàn rárá. Níbi tí wọ́n kọ subscribe sí ẹ tẹ̀ kẹ́ fi bá wa subscribe.